nítorí èrò wọn ni pé àwọn máa pa Jésù Kristi Olúwa wa mọ́. Òun la ṣe gbà láàyè ní ibùjẹ ẹran tí à ń pè ní ìrẹ̀lẹ̀, nítorí pé wọ́n ti rí ìràwọ̀ kan tó yọ láwọ̀ sánmọ̀ náà wá ń wò ó ní àwọn adarandaran ṣe wá ìràwọ̀ yẹn náà ló tọ̀ débi tó wà. Bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá ní ògo, torí tí ẹ̀dá bá ti sùn gẹ́gẹ́ bí ìmọ̀ ṣe fi yé wa, ògo ẹ̀ á wá lọ sókè, bóyá sílìn ló sùn sí, bóyá orí páànù ló sùn sí, ìràwọ̀ ẹ̀ á jáde sókè. Táwọn alágbára bá ti ń kọjá àwọn alágbára ayé, wọ́n máa wò pé ológo kan wà níbí. Tí àmì bá ti wà lára ọmọ ológo yẹn, ibi tí àmì yẹn dé làwọn tó rí yẹn ó ti bẹ̀rẹ̀ iṣẹ́. Torí ẹ̀ òru ni ò yẹ kẹ́dà máa sùn jù. In spiritual realm ó yẹ kéèyàn máa gbàdúrà lóru, torí ògo jẹ́ téèyàn gbọ́dọ̀ kíyèsí, kó rí i pé òun gáàjì ògo òun kó má bọ́ sọ́wọ́ àwọn arógbòbò jẹ́. A ò ní rí dààmú. Àdúrà lẹ̀dá gbọ́dọ̀ gbà tí ò bá ti fẹ́ sọ ògo. Èdè tó wù kó fi màdúrà gbà yá máa gbà. Olúwa má jẹ́ ń sọ ògo nù o, torí àwọn kan á dẹ̀ tọ́jú ẹ̀. A rí àwọn alágbára ayé tó ṣe pé sátífíkẹ́ẹ̀tì tó fi yẹ kẹ́ni yẹn dé ènìyàn ńlá, wọ́n tọ́jú ẹ̀ sínú igi. Wọ́n gbéṣẹ́ lé lórí tó ṣe pé ibi tẹ́ni yẹn bá mú dé no vacancy ni, nítorí wọ́n ti gbẹ́sẹ̀ lé ògo. Ògo tó wá pẹ́ tó ṣe pé àgbà ti dé kán tó release ẹ̀, ògo tó ti yẹ kán release bí 20-25 years, kó ní nǹkan ti máa rí nǹkan ẹ̀ lò. Táwọn lọ release ẹ̀ bí 70 years, kí ló kù nílẹ̀? Ẹ tó wọ 70 years tó ní àwẹ́rẹ́ ní tí Olúwa tó ra kẹ̀kẹ́, ẹ ti mọ̀ gbogbo ti sọnù already. Kábíyèsí. Ògo wa ò ní sọnù. Àmín. A gbọ́dọ̀ gbìyànjú láti má jẹ́ kógo wa bọ́ sọnù. Dáadáa tí òun ṣàwọn wòlíì tẹnu pè, ṣùgbọ́n ètí ìpè tọ́lọ́run pè, wọ́n máa ṣe program lórí ògo yẹn láti lè máa bá wọn nurture ẹ̀ pé ẹ wá o, torí àwọn míì lè pe àwọn àkọ́bí, torí àkọ́bí ló dilé mú. Ó lè jẹ́ nínú ẹbí tó ṣe pé ọmọ 6 náà bí, ó lè jẹ́ ètò kéré jù lẹ́yìn lólógo tógo ẹ̀ kọjá là. Ṣùgbọ́n tí ò bá rí ẹni gidi, àwọn ẹ̀gbọ́n gan lè máa lára ògo ẹ̀. Ìdí ni pé téèyàn bá wà níbì kan, tàbó jẹ́ bàbá tàbó jẹ́ ìyá sí ènìyàn, ó gbọ́dọ̀ máa kó àwọn ọmọ rẹ̀ pọ̀, máa fi ìfẹ́ tọ́ wọn, máa fi ìfẹ́ kọ́ wọn, tó ṣe pé nígbà tí o bá sí mọ́ kò ní lè sí ìkùnsínú tàbí láti máa lépa ara wọn káàkiri. A ò ní rí dààmú. Àmín. Ọ̀nà wa là sí. Àmín. Èèyàn gbọ́dọ̀ tọ́jú ògo ẹ̀. Ibi oúnjẹ èèyàn lè ṣògo nù. Èèyàn lè ṣògo nù ń bẹ̀. Torí ẹlòmíì ọ̀tọ̀ ní nǹkan tó fi oúnjẹ ṣe, tí wọ́n kàn débẹ̀ tó lánú pàkà tó gbóúnjẹ jẹ, tó ṣe pé bóyá ó fi ń rìn ní ìhù àwọn nǹkan tó ń ṣe ni. Torí inú àwọn ènìyàn mi ni ènìyàn ìkà wà, Bíbélì ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ìkà ọ̀dẹ̀ ń kọ́ sójú. Ẹ lè mọ̀ pé àárín tó ń lọ yìí ìkà ni. Àfi tó bá ṣe nǹkan táṣìírí ẹ̀ tú la tó lè mọ̀ lóyún tó jẹ́. A ò lè rí dààmú. Ìbálòpọ̀ ẹ rí obìnrin míì á ti di kòròfo, wọ́n á ti lògo àwọn tó gbọ́n. Àwọn ọlọ́gbọ́n kan wà tó ṣe pé ọgbọ́n tó gbọ́n Ọlọ́run kọ́ ló fi sí wọn nínú, èṣù ló fọgbọ́n yìí sí wọn nínú. Nígbà tó bá ti bá obìnrin yẹn sùn, wọ́n á ti kọ́kọ́ lọ wádìí ẹ̀, wọ́n á ti jáde pé ẹ jọ̀ọ́ o, ẹni tí mo ṣẹ̀ ń fẹ́ tí mo gbé dání ṣé ológo ni? Ojú kòkòrò lẹ́lòmíì fi máa ní ẹ wo báwo lógo ẹ ṣe lè di tèmi.
torí ẹ̀ a ò ní bá ìkà ènìyàn pàdé, a ò ní bá ẹni tí ó ṣògo wa nù pàdé, a ò ní bá ẹni tí ó lo ògo wa fún ara ẹ̀, torí àwọn kan máa ń lóràwọ̀ ènìyàn inú ayé náà láti bá. Bẹ́ẹ̀ ni wọ́n á ní má wọ̀rí gbogbo àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ yẹn, ìwọ mú orúkọ wọn wá, wọ́n á kọ síbì kan, ògo wọn á wá bẹ̀rẹ̀ sí ní máa ráre, á máa ṣiṣẹ́ fún ẹni tí wọ́n wà lábẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni ó pọ̀ káàkiri, ó wà nínú ìjọ, ó wà nínú ẹgbẹ́, ẹ̀rẹ̀ ẹlòmíì á ló ń dẹ́gbẹ́ kan sílẹ̀, á máa lo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ẹ̀rí á ló ń dájọ́ sílẹ̀ nítorí ojú kòkòrò. Àwọn ológo ló máa kú nínú ìjọ yìí. A ò ní rí dààmú, a ò ní bọ́ sọ́wọ́ o tí èèyàn gbọ́dọ̀ tú dáadáa ní ọ̀rọ̀ ògo yìí. Bẹ́ẹ̀ ni torí kò síbi tẹ́dá ò ti lè sọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ni a ò ní rí dààmú. Nítorí bá ti bá ọ̀fẹ́ dé jù tá a mọ̀ bóyá ẹni yẹn ń ṣe nǹkan kan, bóyá ó máa ń ṣe lọ́dọọdún, àwọn ti mọ̀ kó máa ń ṣe bẹ́ẹ̀. Oore míì tó lọ́mọ́kà wà. Èèyàn máa pè lóore ṣùgbọ́n kì í ṣoore. Èèyàn máa pè lóore ṣùgbọ́n kì í ṣoore. Ìkà ló lọ́mọ́ tó ṣe pé oore tá bá ṣe yẹn èèyàn lè ṣògo ní odidi ọdún kan kó má jẹ èèyàn kí gbogbo ẹ̀ kàn máa yẹ, kó máa yí bírí, kó máa yẹ gẹ̀rẹ̀. Nítorí orí afẹ́fẹ́ la wà ní àìmọye àwọn ènìyàn tá ti wá tá ti ṣọ́nà fún tó ṣe pé ibi tó wà yẹn kúrò ń bẹ̀, Ọlọ́run sọ bẹ́ẹ̀, kì í ṣàwọn wòlíì tẹnu pé ẹ̀rí pé mo ti sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí ẹ̀mí mímọ́ tí wọ́n rán wọn níṣẹ́ nítòótọ́ àti lódodo, àwọn tẹ́ bá rí pọ́n ránṣẹ́ yìí tí wọ́n fi nǹkan tó lágbára kún, Ọlọ́run ló máa ń gbé wọn dìde. Ẹlòmíì náà ògo ńlá ni o. Bẹ́ẹ̀ ni tó ṣe pé tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn Ọlọ́run á kàn tètè gbé dìde. Ó wà bẹ́ẹ̀ torí nínú ìjọ wa ó ní àwọn tí mo fẹ́ ni mo pè, àwọn tí mo pè ni mo yàn, àwọn tí mo yàn ni mo ṣe lógo. Ẹ rí pé ọ̀rọ̀ yẹn ó yàtọ̀ síra díẹ̀. Ẹ rẹ̀ lómi ọlọ́gbọ́n mọ̀ fi agídí àti ìjọ̀gbọ̀n pé mi ó lè níṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ kọ́lọ́run àní kó lọ ṣiṣẹ́ tèmi fún mi. Irú wọn náà máa ń sọ pé Ọlọ́run ìwọ ló ṣàpè mí, yáa fún mi ní tí máa fi ṣiṣẹ́ á dẹ̀ máa jó wọn ṣe. Gbogbo àwa gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tó lè wà ògo ẹ̀ ò ní rámọ́ ẹ lára. Àmín. Ẹ ó rògbòdò. Àmín. Jésù lọ́wọ́. Àti àìdúró ni o. Èèyàn fi lè gbogbo tó sọnù. Bẹ́ẹ̀ ni torí tí ògo ènìyàn bá ti sọnù kò lè ráyé gbé. Ìgbà máa ní lára nù. Nítorí tó fi ń jẹ́ ènìyàn gangan òun náà ló ti gbà lọ́wọ́ ẹ̀yìn. Ó gbọ́dọ̀ wà nínú àdúrà dáadáa bó bá jẹ́ Kristẹni. Tó bá jẹ́ Mùsùlùmí á tọ̀ àwọn àfáà gidi lọ tí ò ń ṣe àwọn àfáà jẹunjẹun. Á tọ̀ wọ́n lọ pé ẹ jọ̀wọ́ ògo tó ti sọnù yìí, torí wọ́n máa ń jíṣẹ́ fáwọn kan pé ògo wọn ti sọnù. Adẹ̀rẹ̀ àwọn ènìyàn tó ṣe pé láì sinmi láì ṣàárẹ̀ ògo wọn dẹ̀ padà tẹ̀ wọ́n lọ́wọ́, wọ́n padà rí rere ṣe láyé. Gbogbo ẹni tí ògo rẹ̀ sọnù mo gbàdúrà ní wákàtí a ó rí rere ṣe o. Àmín. Ògo wa ò ní rámọ́ wa lára. Ìyẹn ní títì ẹ̀ẹ́rì ẹlòmíì lè ya wèrè, ó lè jẹ́ àfọwọ́fà, ó lè jẹ́ ògo ẹ̀nà tọwọ́ bọ̀. Wọ́n á ní wọ́n tọwọ́ bọ̀ lára. Tí ẹ̀dá bá jẹ́ ni tí ó fúyẹ́ bóyá nínú Ọlọ́run tí ò kì í gbàdúrà, ó ṣeé ṣe kárí ògo ẹ̀ tọwọ́ bọ̀. Torí àwọn alágbára ayé, àwọn alágbára òkùnkùn, wọn ò wá nǹkan míì kiri bí ìṣògo ẹ̀dá. Torí ògo la fi ń gbáyé, ògo ló ń jẹ́ ènìyàn. Bẹ́ẹ̀ ni ògo la fi ń gbáyé. Bí rónsì ibi táwọn yín sì ògo kan ni tí ò ní wọlé láìláì. Àmín. Tí ẹ bá ti rí àwọn kan tó wà tó ṣe pé àkùkọ gàgàrà ni wọ́n á ti máa rí ọmọ abẹ́ wọn yẹn pé ògo ẹ̀ fẹ́ yọjú tàwọn lọ, wọ́n á máa pa mọ́lẹ̀.
wọ́n á máa pa mọ́lẹ̀ ọ̀ǹtì tọ́lọ́run bá tó yọ ní àárín ẹni yẹn torí táwọn ń ṣe yẹn ní pé ibi tán dé yẹn wọn fẹ́ kó ju àwọn lọ bẹ́ẹ̀ ni torí ẹ̀ ni ọmọ iṣẹ́ tó bá wà lọ́ndà ọ̀gá ṣe gbọ́dọ̀ ṣọ́ra torí ò mọ ibi tó gẹ̀ẹ́rìn dé tí wọ́n ti sọ pé ọmọ kan wà àwọn èèyàn máa ń gbá rìsáàṣì ènìyàn láì rán wọn níṣẹ́ wọ́n á lọ wo ògo ẹni yẹn bó ṣe rí tán bá wo ògo yẹn wọ́n á wá sọ fẹ́ ni yẹn pé báwo làwọn ṣe lè ògo ọmọ ẹ̀ náà dá o báwo ni mo ṣe lè rí ògo ẹni lò sí tèmi àwọn tó ń lo ògo ènìyàn wà o má sọ pé nà láyò ẹlòmíà ní òkú tó má dá àwọn ènìyàn wọ́n lè ṣiṣẹ́ wọ́n lè wé ọṣẹ kan kó go ń tọ́ sọnù wọn lára so àdúrà àti ṣọ́ra ó ní máa gbàdúrà àti máa ṣọ́ra àti ṣọ́ra ìwọ náà gbọ́dọ̀ wà vigilant gẹ́gẹ́ bí ènìyàn kọ́lọ́ ń tọ́ wa sọ́nà torí àmọ́ ń ṣe gẹ́gẹ́ bí ẹni tó ń ṣọ́yàn bẹ́ẹ̀ ni ẹni tó bá ń ṣọ́yàn tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn ògbọ́n tó. ọmọ yìí lílẹ̀ ṣe pé ó wù mí o ṣùgbọ́n kó gbọ́ ẹ̀ tiẹ̀ ṣe sáàfù mi fúngbà díẹ̀ ó ti mọtú tó máa fi ọmọbìnrin yẹn pa o kì í kúkú ṣe é pé ọmọ tó da ẹ̀ jẹ́ kí n nọ́tọ̀ ògo ẹ̀ kí n fẹ́ kó ògo ẹ̀ lè máa ṣiṣẹ́ fún mi ẹ mọ̀ pé èèmù ẹlòmíì èrò ẹ̀ ní pé ìkà la dá mọ́ láti máa ṣèkà ló dẹ̀ fẹ́ so ọmọ ìkà ni mo sọ fẹ́ nìkan lọ́jọ́ tá a jọ ń sọ̀rọ̀ ó ló lè change wéwé àkáǹtì á rí nǹkan ń bẹ̀ kò ní mọ̀ bí wọ́n ṣe kọ́ tán á lọ máa practice ẹ̀ a ò ní bọ́ sọnù. Àmín. mo láwọn ní sọnù ní ọdún Àmín. yìí ìwọ tó bá ń gbọ́ mi ṣàmì ò ní sọnù ní ọdún yìí ò ní sọnù tògbótògbó. Àmín. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.